sọ tẹ́ ń bá wa fà ọ̀rọ̀ tí ò tó fà rárá ẹ fẹ́ láfa lórí ọ̀rọ̀ ìtẹ́ ra wọlé lọ́tẹ̀ yẹ fẹ́ la o. nígbà tí Ìbà Gani Adams tí wọ́n fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ní í ṣe pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land kí ló dé tí wọn ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ lọ. àní ìjẹsí bàbá tọmọ kọ́ mọ́ làálà Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Oǹdó ni wọ́n Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ibẹ̀ wọ́n ti wá jẹ́ lọ́dọ̀ bàbá ikú bàbá yèyé nígbà tí ọba olórí olórin bẹ́ẹ̀mi ṣe máa ń pinnu Wàsíù Àyìndé Marshal tí wọ́n fẹ́ jẹ oyè Máyégún ọmọ Ìjẹ̀bú ni wọ́n náà nígbà wọ́n fẹ́ jẹ Máyégún ọ̀dọ̀ tó fẹ́ kó gbogbo Yorùbá land papọ̀ ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n wá kí ló dé tí wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ lọ. ẹ má kọwọ́ bọ ìjọ yẹ kẹ́ kọ́ bọ̀ kẹ́ mọ́ bá gbọ́ ìjọ yẹ kẹ́ gbọ́. Aláàfin Ọ̀yọ́ nìkan ló ní agbára nílẹ̀ Yorùbá. ẹ wo ṣe é ráwọn ìtàn kan bẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá kọ́ bọ̀ alẹ́ nu àwọ̀ sọ bọ́ta o ẹ kìlọ̀ fáwọn mídíà yín ẹ kìlọ̀ fún wọn. Yorùbá làwọn ń sọ lẹ́nu o àwọn òṣòdè yín o Yorùbá tá à ń sọ yìí àní tẹ́ ẹ bá ti fẹ́ kọ̀wé ẹ má kọ Yorùbá Ọ̀yọ́ mọ́ tẹ́ ẹ bá fẹ́ kà náà ẹ má ka Yorùbá Ọ̀yọ́ mọ́ Yorùbá tẹ́ ẹ ń sọ tá a gbọ́ yẹn ò ní kẹ́ ẹ máa sọ. káwọ ẹni tó lẹ́nu ẹ má sọ èdè wa má ẹ fèdè wa lẹ̀ Ọ̀yọ́ là wa Ọ̀yọ́ ńlá wa ẹni bá lóhun ìsọyọ tó bá ní kíní kan lòun pírọ́blẹ́mù tiẹ̀ lè yàn kọ̀ọ̀kan èmi Ọ̀yọ́ lèmi ṣe understand. bí ọ̀rọ̀ lẹ Yorùbá bó ṣe dúnú tó bá ẹni bá ti fẹ́ jẹ oyè tó bá ti lóko Yorùbá land lórí kò sí àtúnṣe kankan bẹ́ẹ̀ kò sí adjustment Aláàfin Ọ̀yọ́ ló ní níta ẹ bá ń jẹ ẹ máa jẹ Oòduà kẹ́nẹ́kan ẹ máa jẹ Ifẹ̀ kẹ́nẹ́kan ẹ lè lọ sáìdì Èkìtì náà káwọ bóyá wọn gbà wọn láàyè ẹ fẹ́ la